Orúkọ mi ni Mallam Ọlawale Rasheed, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló ń bá gómìnà ṣe. Gómìnà náà sì máa ń tẹnu mọ́ pé tí ó bá sọ́lọ́run, kí lòun ìbá dì, bó lòun ìbá ti ṣe. Lẹ́yìn àtìgbà tí gómìnà ti dórí àga, ìyanu ní tó ti ń ṣẹlẹ̀ sọ́ṣun. Gbogbo ohun tó le nípa ìṣèjọba lọ́lọ́run bá ti ń sọ di ẹ̀rọ. Gbogbo àwọn nǹkan tó burú tí ó jẹ́ kí ìlú rójú, tí ó jẹ́ kí ìlú ráyè, Ọlọ́run fún gómìnà ṣe láti wá ọ̀nà àbáyọ. Ṣé towó òṣìṣẹ́ lásán ni? Kò sí ẹni tó mọ̀ pé ọ̀nà kan wà tá a lè lò. Ọ̀nà náà tí gómìnà náà dẹ̀ lò ni pé mo gbàdúrà sọ́lọ́run, ó ní kán pa àwọn òṣìṣẹ́ wa pé ó yẹ ká lè wọ́gbọ́n kan dá sí i. Wọ́n bá ní okay, ẹja space ẹ̀, ẹja máa san díẹ̀. Bó ṣe bẹ̀rẹ̀ sí san nìyẹn. Àwọn pensioner náà, owó ribiribi ní gbèsè tó wà nílẹ̀ ní ẹja ṣe báyìí. Wọ́n tún rọ́gbọ́n, wọ́n lè dá sí i. Títí ojú pópó l'Ọ̀ṣun, àwọn èèyàn bí wá ní pé bọ́lá ti ń rówó. Gbogbo bridge tó ti bàjẹ́, gbogbo culvert tí ò dáa, ọ̀rọ̀ channelization tí omi yalé lọ́tùn lósì, gbogbo káàkiri ìlú ní gómìnà ń ṣe. Ní ìlú Ìwó in particular, bridge kan wà tó jẹ́ pé wọ́n ń gbé èèyàn lọ lọ́dọọdún ni. Gómìnà kan wà àwùjọ yẹn làwọn èèyàn bá dá dúró. Bó ṣe sọ̀kalẹ̀ torí báyìí, ọjọ́ kejì náà bẹ̀rẹ̀ sí. Mo ti bá yín sọ̀rọ̀ yìí, bridge yẹn double lane ni. So bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìlera, ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, gómìnà ti ṣe ribiribi méje yàyà mẹ́fà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, Ọlọ́run ni. And gómìnà ṣe gbogbo eléyìí tí ó ti sí cabinet in place ni, tí ó ti sáwọn tí wọ́n jọ máa ṣèjọba lórí àga ni. Ẹ wá wò tí gbogbo àwọn yẹn bá wá débẹ̀, ẹ wo bí ló ṣe. So inú wa dùn fún tí Ọlọ́run ṣe tó ti lo ọ̀gá wa Adémọ́lá Adélékè láti ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìyàwó sẹ́rí owó ń bẹ l'Ọ̀ṣun. Ní tí ò sí lọ, tó tẹ̀yìn bá ní òṣòwò, ètò ẹ̀ka ọkọ̀ bíra wa ni pé 1 naira owó ni, 1 naira owó ni, 2 naira owó ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ná 1 naira, 2 naira lówó. Ní tí gómìnà ṣe ni pé gbà tán débẹ̀, gbogbo ibi tówó ti ń wọgbó, gbogbo ibi tówó ti ń wà pọ̀ àwọn kan láì ní àkáǹtì, láì lójú, gómìnà bẹ́ gidi bẹ̀ pé ẹnì kankan gbọdọ̀ jalè. Ìjọ tá a kọ́kọ́ dé tó pé gbogbo wa tá à ń bá ṣiṣẹ́, àwa péréte tá a kọ́kọ́ débẹ̀ ni pé ẹni tó ń bá ká tó bá ń jíwó ìjọba pé ìjọ náà ni ó fi ṣẹlẹ̀ owó lẹ́fà láwọn àwọn. Ó tún bá síbẹ̀, ó tún pé gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pé wá o, ìjọba tó wà ń ta yìí, orúkọ rere lòun wá. Òun wá láti wá jíwó, láti wá jalè. So àwọn ìjọba tó lọ tó sọ pé kò sówó, ó yé wọn. Ṣùgbọ́n tó yé àwa ni pé owó díẹ̀ péréte tá a bá ń lẹ̀, gómìnà ń lò láti fi gbogbo ibi tí bàtà tó ti ń ta àwọn aráàlú lẹ́sẹ̀, gómìnà ń wò láti kékeré láti sílẹ̀, bó láti sunmi, wọ́n lómi ò yọ tán pariwo níwájú ilé wa níwò ó, ní wọ́ọ̀dù mi ò, omi ń yọ ńbẹ̀. Ní wọ́ọ̀dù Omipidán ní Ìlá, níwájú ilé rẹ̀, omi ń yọ ńbẹ̀. Káàkiri. Ṣùgbọ́n ìdí ni pé ìjọba yìí òun ṣe ìjọba tó fẹ́ jalè, ìjọba tó fẹ́ sin ìlú ni. So kò sówó l'Ọ̀ṣun, owó wà l'Ọ̀ṣun. Ìtawà mọ̀ ni pé díẹ̀ tí gómìnà wa bá ń lẹ̀, ó fi ń tún lù ṣe. Ṣé gómìnà wọ́n ti dáhùn sí ìbéèrè yẹn ní ọjọ́ àwọn òṣìṣẹ́ tó lọ yìí. Gómìnà ti gba gbogbo lẹ́tà látọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n tí ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé wọ́n fẹ́ wò pé dókítà àti òṣìṣẹ́ ìlera mélòó gan la need l'Ọ̀ṣun. Àwọn olùkọ́ mélòó la need ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Pé okay, iye òṣìṣẹ́ báyìí la need o, iye báyìí la need. Nígbà tí wọ́n bá wá sí ìyẹn tán, táwọn olóyìnbó mọ̀ pé ní personnel assessment. Tí wọ́n bá ṣe ìyẹn tán, wọ́n wá lọ pé okay, bóyá ebi 1,500 làwọn teacher tá à ń sọ, bóyá 2,500 gan ni gómìnà wà ṣiṣẹ́ sọ pé kan. So àwọn tí wọ́n dà lẹ́yìn gbogbo alámọ̀dí tá a fi dà wọ́n lẹ́tọ̀ọ́ ọ̀nà tá a fi gbé wọn wọlé, ọ̀nà àti bà wá lórúkọ jẹ́ ni, láti dojú ìjọba tó ń bọ̀ rò ní la fi sọ pé ẹrù burúkú tẹ́ fẹ́ dìlé wa lórí àwa náà ò ní gbà. Gómìnà ní ẹjú sẹ́gbẹ́ kan. Ṣùgbọ́n gómìnà ń wo ọ̀rọ̀ wọn, ìrètí sì wà. Ọjọ́ àwọn òṣìṣẹ́ yẹn, gómìnà sọ fún wọn pé ìrètí wà, pé kan ṣe sùúrù. So àwọn òṣìṣẹ́ yẹn láti àwọn tán dà sílẹ̀ yẹn ní ilé ẹ̀kọ́, ilé ìlera kan farabalẹ̀. Gómìnà ti gbọ́rọ̀ wọn, ó sì ti rí gbogbo ìwé
tí wọ́n fi ṣọwọ́, ó sì fẹnu ara ẹ̀ sọ pé òun wo tó ń ṣe sọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n tí wọ́n bá parí àyẹ̀wò gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀ka kọ̀ọ̀kan, ó lè mọ́ ṣeéṣe fún wọn, fún gómìnà láti sọ pé iye báyìí ló ń fẹ́ gbà, iye báyìí ló ń wò ní gbà. So láìpẹ́ láì jìnnà àwọn yóò gbọ́ èsì ayọ̀ ni wọ́n gbọ́. Sẹ́rí ẹ mọ̀ pé gómìnà tiwa yìí kò ń ṣe ẹni tó fẹ́ mọ̀ fòṣì ìlú lásán fi ṣe nǹkan. Gbogbo tó bá ti dáwọ́lé ó máa ń fẹ́ kó jẹ́ pé ó ń lọ kò dúró, táwọn ilé ìbọn pè ní sustainable. So gómìnà a fẹ́ ṣe ìmọ́lẹ̀ youth corps, wọ́n sì ti gbé àwọn ètò sílẹ̀ láti ṣe. Ṣùgbọ́n gómìnà tún ní ẹja wòye tí yóò ná wa o, ká sì kárí pé àrídájú pé àti mọ̀bí tó wúye ó ti wá. So gbogbo ètò yẹn ni wọ́n ń ṣe lọ́wọ́, so that tí ìmọ́lẹ̀ youth corps bá bẹ̀rẹ̀ kò ní dúró. Torí kí láǹfààní kẹ́ bẹ̀rẹ̀ nǹkan kẹ́ ẹ sanwó oṣù méjì kẹ́ ẹ má lè sanwó kẹta, yóò tún di wàhálà. So gómìnà ní ká farabalẹ̀ ṣe ètò tó péye láti rí pé tá a bá ti gbé jáde báyìí sẹ́ńpá ti sọ fáráàlú bá fẹ́ ṣe láìpẹ́ láì jìnnà. Mo sì mọ̀ pé gómìnà wa ẹ̀ pé gbogbo tó bá ti lóhùn ó ṣe, ṣùgbọ́n ó ní ètò, gbogbo ètò yẹn làwọn ọ̀gá wa ń ṣe lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà àwọn aráàlú á dẹ̀ gbọ́ èsì ayọ̀. Sẹ́rí àwọn ẹgbẹ́ alátakò ẹgbẹ́ téèyàn bá lulẹ̀ ara sì máa ń tààyàn. So gbogbo tó yẹ kéèyàn sọ̀rọ̀ sí, èyí tó yẹ èèyàn sọ̀rọ̀ sí, èébú tó yẹ èèyàn bú, èyí tó yẹ èèyàn bú, gbogbo ẹ̀ lèyàn máa ṣe. Sẹ́rí pé ìgbà tí wọ́n gbà tẹ̀ jáde yẹn jáde tán láwọn gbà tó èèyàn ni, wọn ò tiẹ̀ tí ì mọ àwọn èèyàn yẹn gangan. Kánípá ti mọ̀ wọ́n ni, nígbà táwọn wá mọ̀ wọ́n, ojú wa ń tì wọ́n. Wọ́n tó wá gbé àtẹ̀jáde kan jáde pé ẹja rí àkọsílẹ̀ wọn, bó o lè ṣe kọ́kọ́ bú wọn pé gbà tó èèyàn ni nígbà tẹ̀ tí ì rákọsílẹ̀ wọn. Àwa kọ àkọsílẹ̀ wọn jáde àti wá fún jáde tí ó jẹ́ pòfẹ́sọ̀ ètò Ayọ̀fọ̀ ti ṣiṣẹ́ fún bí 30 ọdún ní ICT, Jẹ́nyọ̀ ti ṣiṣẹ́ ìlú èbó tó ti pòfẹ́sọ̀ Maruf pòfẹ́sọ̀ àgbáyé ni tó ti kà àwọn èèyàn Fásúré nípa Greek gbogbo Áfíríkà gan tó ní kí n tún ṣe ní Nàìjíríà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn kàǹkà nínú ìwé yẹn ìdá 3 rẹ̀ ló jẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ amọ̀wé mòye nínú ìdá 3. Nínú ìdá kan tó tún wá kù àwọn tí àwọn náà kọ́ṣẹ́ wọn mọṣẹ́ o, wọ́n tún wá lẹ́sẹ̀ nínú òṣèlú, wọ́n lẹ́sẹ̀ nínú iṣẹ́ tá a máa pè ní professional. Nínú list wa yẹn nínú àkọsílẹ̀ 25 yẹn kò sí àyọ̀dànù. Ojú tí wàá ń ti àwọn arábí náà pé níta kọ́kọ́ sọ ojú àbásí wa wò wé dáadáa torí nígbà tán wá rí àwa ti gbogbo profile tá a máa pè ní CV àwọn èèyàn yẹn jáde pé ẹ̀já ti ta àwọn èèyàn náà wà lọ́dọ̀ èèyàn sọ pé àwọn ilé yìí ó kà àwọn tó kàwé tó tán tó ń rìn tán mọ Nàìjíríà tán mọ àgbáyé, àwọn tó yẹ pé ní àyè ara wọn gangan ọwọ́ wọn tó lé ó tó kù. Àwọn tí gómìnà wa ẹ mọ̀ pé aráàlú èbò sí ilẹ̀ Nàìjíríà ní ojú kò lè mú èèyàn tí ò bá kájú ẹ̀ mọ́ra. So nínú àwọn èèyàn tá a kójọ yẹn kò sáyọ̀ dànù and ojú ti ta àwọn olùlẹ̀ náà torí àwọn náà ti rí pé kò yẹ káwọn sọ̀rọ̀ táwọn sọ yìí. Ṣé rí ètò ìṣèjọba láti dín ìnáwó ìjọba oríṣiríṣi ọ̀nà pé èèyàn kọmíṣánná 3 kò ní kẹ́ dín ìnáwó ìjọba kù màá sì ṣàlàyé pé èèyàn kọmíṣánná 30 kò túmọ̀ sí pé ìnáwó ìjọba pọ̀. Ní tó ṣe wá lọ́sùn ni pé ẹ wò Ministry of Power and Water, bó o ní power ṣe jẹ mọ́ water. Káàkiri àgbáyé Ministry of Youth and Sport, Ministry of Youth Development, Ministry of Sport Development. Mo lè ka bí ministry bíi 10 tó pọ́n kó ntí ọ̀tọ̀ mọ́ ntọ́tọ̀. So ètò gómìnà ṣe ni kó yọ wọ́n kúrò. Ẹ jẹ́ kí n fún yín ní ti ọ̀rọ̀ water àti power. Ẹ̀yin náà mọ ọ̀rọ̀ water bó ṣe rí, ọ̀rọ̀ power ẹ̀ mọ̀ bó ṣe rí. In fact láìpẹ́ ìjọba àpapọ̀ ti sọ pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan lọ máa
ṣètò ọ̀rọ̀ power ara wọn, tó túmọ̀ sí pé gbogbo àwọn omi kéréje tá a ní a lè sọ di ibi tí wọ́n ti máa múná wá fáráàlú. So ní tí gómìnà wò ní gòkè láti rí pé àti òfin tuntun láti sì ṣe táràlú fẹ́ láwọn ẹ̀ka kọ̀ọ̀kan, ẹ jẹ́ kẹ́ka kọ̀ọ̀kan dá dúró. Ṣùgbọ́n kì í ṣe pé ń gbà yàn ṣiṣẹ́ sí àwọn òṣìṣẹ́ tá a ní náà ni wọ́n lò. Wọ́n kàn gbé ẹnìkan tó wà níbí, wọ́n gbé wá bí, wọ́n gbé ẹnìkan tó wà níbí. Ẹ tó wá mọ àǹfààní kan tó wà níbẹ̀ ni pé yàtọ̀ sí pé àti ṣèlú dáadáa, àǹfààní kan tó tún wà níbẹ̀ ni pé àwọn òṣìṣẹ́ ìjọba tó pẹ́ nìkan ti wà lórí àga kan náà, ó ti wà nípò tó yẹ kó náà ti dọ̀gá ń bòmí, kò lè dọ̀gá. Nísìnyí pẹ̀lú tí gómìnà ṣe àwọn level 17 tí wọn ò rí bí kankan lọ, àwọn náà lọ dọ̀gá káàkiri, kò owó tí wọ́n ń gbà náà ó mọ̀ gbà ń sọ̀rọ̀ ọ̀gá ni wọ́n. So á jẹ́ kí àwọn èèyàn lè rìn sókè nípasẹ̀ ìjọba, kò ní jẹ́ kójú kan náà ni wọ́n. So then àwọn aráàlú gangan ọ̀rọ̀ youth tó pé gbogbo junction tẹ bá dé nísìnyí wàhálà ní àwọn èèyàn lọ léèwé mọ́ jàǹdùkú lọ́tún lósì, á lè lẹ́nìkan tó yẹ pé yes kó láṣẹ káwọn èèyàn ọ̀dọ́ kó lójú pópó tó ń kálukú wọn ó fi ríṣẹ́ lọ́tún lósì. Ẹ wọ̀rọ̀ sport àǹtí ráì ṣùgbọ́n àti ṣètò oríṣiríṣi nǹkan náà ń fi ọ̀rọ̀ sport ṣe lágbàáyé. Kìnní làwọn ka sport kù ká máa gbá ọ̀pá ayò kankan dára. Sport gan ètò mówó wọlé mówó síta ni táwọn pè ní business àti mójútó yìí. Gómìnà wò bá ẹja wà àwọn èèyàn tí wọ́n bójú. So yìí tí gómìnà ṣe àwọn èèyàn ò ní kò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n owó tí gómìnà wa ti ṣe kò ṣẹlẹ̀ rí náà ni kò ṣẹlẹ̀ rí lọ́nà dáadáa wà lílé. Káwọn aráàlú mọ bẹ̀rù kó lè jẹ́ kówó ìjọba ọ̀gá, owó ìnáwó ìjọba ọ̀gá sí àwọn òṣìṣẹ́ tá a lò náà, àwọn òṣìṣẹ́ tó ti wà bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n lọ mú yàn wá láti ìta, sálárì tí wọ́n ń gbà náà ni wọ́n mọ̀ gbà. Sẹ́rí lórí ọ̀rọ̀ ipò yíyàn tí mo sọ fáwọn èèyàn tí gómìnà náà tó sọ nínú interview ti Yorùbá tí wọ́n ṣe ní ìjẹ́rin, tí gómìnà sọ náà ni pé èkìní o àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni, gbogbo appointment tó ń ti ṣe mélòó ni nínú gbogbo tó wà nílẹ̀. So ó ti yá jù láti sọ pé ó ti ṣe báyìí, ó ti ṣe báyìí. Èkìní nìyẹn. Gómìnà tó bá ṣàlàyé pé òun gbọ́dọ̀ ṣe fún ẹgbẹ́ ọ̀tún, kóun sì fẹ́ gbé oṣù, kóun sì rí pé gbogbo àwọn tó yẹ kó wà orúkọ wọn káwọn èèyàn wọn wà ní ìjọba ni wọ́n wà bẹ́ẹ̀. Ó ní lóòótọ́ ni ó lóun ṣe ṣùgbọ́n ó wá sọ nǹkan kan pé ta ló lè tú u ṣe? Ebi ò mọ ẹlẹ́sìn kankan. Wàhálà tó bá wa ń pa ṣíṣèjọba kò dá ẹgbẹ́ kan yàtọ̀ sí kan. Ìgbà tí epo wọn nísìn tí owó mọ́tò tó di wàhálà, kò sọ pé mùsùlùmí lẹ́nìkan, kò sọ pé Jésù lẹ́nìkan. So ohun tí gómìnà sọ ni pé gbogbo àwọn tó ń yàn sípò tó ń ṣe ni pé ta ló lè tú u ṣe? Òun ò fẹ́ fi pé ẹ̀yin ẹ lọ mú mùsùlùmí mẹ́jọ wá, ẹ lọ mú pé tó téèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ èèyàn tó fẹ́ dà lóru ni. Àti pé nílẹ̀ Yorùbá tá a wà yìí ọ̀rọ̀ ẹ̀sìn gbé báwọn kan ṣe gbé, báwọn aróòkè ọya tàbí àwọn bòbí ṣe gbé, ní táwa ń fẹ́ ni táwọn èèyàn pè ní good governance. Ta ló lè ṣomi fún wa? Ta ló lè tún lẹ́kọ̀ọ́ sí? Ta ló lè tún skul wa sí? Ta ló lè ìyẹn tún lọ bẹ́ẹ̀? Gómìnà tó bá ṣàlàyé pé ṣùgbọ́n àwọn tí ń sọ̀rọ̀ gan ẹnu yíyàn tó ti yan àwọn èèyàn sípò yìí pé gbà tó ń kọ́kọ́ déjọba àwọn kò kàbìtì tán di ìjọba ró báyìí tó pé àwọn di ẹ̀mí ìjọba, bóun tiẹ̀ ti yan wọn tán kó tó mọ̀ pé mùsùlùmí ni wọn. Ó yan chief of staff àfà mùsùlùmí ni Alhaji Kazeem Akile. Ó yan bàbá wa Teslim Ìgbàláyé àwọn gíwádìí ní mùsùlùmí tó rí kọ́ ni. Ó tún yan agbẹnusọ Mallam ènìyàn ń jẹ́ Mallam Ọlawale Rasheed pé òun ti yan wọn tán. Tẹ bá lọ gbọ́ interview yìí ó lóun ti yan kóun tó rò pé ẹ mọ̀ tí ẹ gba àwọn èèyàn yìí mùsùlùmí mọ̀ ní gbogbo wọn, pé ìdí ni pé òun ò wo ẹ̀sìn tó ń wo ni ta ló lè deliver, ta ló lè bóun ṣèjọba tí àwọn aráàlú fi sọ pé orure ó sọ re. So ìgbà tọ́rọ̀ ti ní kọmíṣánná dé ó ní òun tó wá ń sọ ló yan kọmíṣánná, gbogbo àwọn lídà ló ní ẹ̀yin ìlú kọ̀ọ̀kan ẹ lọ mórúkọ wá. Ohun tó dùn ní pé sílé àwọn tẹ́ kó wá ẹ̀rí pé àwọn tí wọ́n ka ni o, ẹ sì pé àwọn tán bá wa ṣiṣẹ́ tá a mọ̀ ẹ mọ̀ pé àwọn tán nífẹ̀ẹ́ ìlú. Gómìnà tó sọ yẹn ẹ wá rí tó wá sí ìdílé pé gómìnà tó wá sọ fún wọn pé
nígbà tó ń sa appointment àwọn permanent secretary báwọn kan ló ṣẹ̀ṣẹ̀ ń sọ fóun pé mùsùlùmí mọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn tó yẹn òun ò tiẹ̀ wò ó. tó ń tèmi fẹ́ sọ fáwọn èèyàn wa ni pé gómìnà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni appointment ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ti yá jù láti sọ fún wa pé ó ṣe báyìí. ṣùgbọ́n àwọn àgbáríjọ àwọn mùsùlùmí lọ́sùn wọ́n ṣèpàdé lánàá wọ́n sì gbé àtẹ̀jáde jáde ó wà nínú àwọn ìwé ìròyìn káàkiri pé gómìnà Adémọ́lá ọ̀sẹ̀ àwọn páwọn òde bínú lórí ọ̀rọ̀ kọmíṣánná pé nígbà tí ó kọ́kọ́ yànyàn àwọn tó díjọba ró pèsè bí mùsùlùmí ló bá wọn tó kó síbẹ̀ pèsè ọ̀rọ̀ kọmíṣánná àwọn ti rí pé ṣùgbọ́n àwọn tó rí orúkọ àwọn permanent secretary náà táwọn rí páwọn èèyàn àwọn tó pọ̀ bẹ́ẹ̀ páwọn rí pé ọkùnrin yìí kò ń ṣe ẹ tó gbọ́rọ̀ ẹ̀sìn alákatakítí náà pé bí ìlú ó ṣe dáa ló jẹ́ lógún lórí ọ̀rọ̀ tó béèrè ṣe rí affirmative action 30% or 35 káwọn ìyá wa kún un lọ fọkànbalẹ̀ ìjọba ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o tẹ bá wà palm sec ẹ̀rọ kó gbèrú pọ̀ nù wọn bí kò tiẹ̀ pọ̀ jù ní àwọn ní commissioner sábà pa àwọn ipò ńláńláńlá tó di ìjọba ló ń bọ̀ o káwọn ìyá wa fi ọkàn balẹ̀ sẹ́rí ìgbà tí wọ́n tó ṣe àgbéyẹ̀wò ọ̀gá wa Adémọ́lá pé sọ ṣe dáadáa bí ó ṣe dáadáa kò tí ì yá sẹ́gbà tí affirmative action a gbọ́dọ̀ take totality of appointment kò láwa sọ pé ó kéé nínú ìjọba yìí o obìnrin mélòó ló wà nípò obìnrin mélòó ni ò sí nípò àwọn àfihàn sọ pé àti wọ 35 ní abẹ 35 àbá àti òwò so káwọn ìyàwó sì fọkàn balẹ̀ àwọn ìyàwó gómìnà sì fẹ́ràn obìnrin ìyá ẹ̀ mọ̀ pé gbogbo ibi tó bá lọ àwọn obìnrin ní mọ̀tẹ́lẹ̀ jù so kò lè ṣe nǹkan kan tí ó tako ìfẹ́ àwọn ìyá wa torí ọmọ àwọn ìyá ni. sẹ́ni pé nígbà tá a kọ́kọ́ dé a ṣe àwọn àtẹ̀jáde kan táwọn kan là ń bá wọn lórúkọ jẹ́ ọ̀rẹ́ wa kan tiẹ̀ sọ pé wọ́n láwọn jí àwọn jí síbí pé àwọn èrò pa àwọn pàrọ̀ lòun ti táwa máwọn OSBC pé kán lọ wọlé deputy governor làwọn èèyàn wá rí pé ti wíńdò tilẹ̀kùn so àtìgbà yẹn ni gómìnà ti pàṣẹ pé kán tún gbogbo ilé ìjọba ṣe pẹ̀lú government house ẹlẹ́wẹ̀ẹ́ kan ti parí ẹ̀ báyìí láìpẹ́ láì jìnnà gómìnà ó kó wọlé ìyẹn kò ṣe wàhálà ṣùgbọ́n ṣe hàn pé gómìnà tó tán tọ́lọ́run ti ṣàánú dáadáa ní gómìnà wa bí yorùbá dẹ̀ jáwé bo ilé kinní kan kọ́mọ́ wọn tara rẹ̀ ṣe hàn pé àlè ní kó gómìnà kan lọ ilé ẹ̀yìn náà mọ bíbí ìṣeré government house secretariat kan tí ò ṣe ọ́fíìsì àjókòó sí gan ní the last 3 weeks èyí ò lè jókòó bẹ́ẹ̀ gbogbo ẹ̀rí wúru tí wọ́n bá wọ bí ìmọ̀mọ́ dí torí ó wà damp so àtúnṣe yẹn wọ́n ti parí ẹ̀ láìpẹ́ láì jìnnà gómìnà kò sínú government house. sẹ́rí pàdé mọ́lẹ̀ sẹ́yìn pa ti ṣe kan kékeré ẹ̀ ní march o ta pa àwọn ohun ìròyìn ta pa táwọn tẹ̀ béèrè dáadáa àti gbé life ṣùgbọ́n rí ìlè pàdé mọ́lẹ̀ gangan tí gómìnà fẹ́ máa ṣe on regular basis ìta àwọn wò ni pé july yìí náà láti oṣù yìí náà ṣùgbọ́n gómìnà tó ń fẹ́ kó jẹ́ pípa tó ń wọ́n bá tiẹ̀ ṣe àwọn kọmíṣánná ti dé gbogbo wọn lè jókòó so ìtàkọ́kọ́ yẹn á fi lè gba gbogbo tára lù ú ètò tá a fẹ́ ṣe ni pé gómìnà ó sọ ohun tó ń ti ṣe yóò pe ssg ọ̀yà ìwọ náà sọ̀rọ̀ chief of staff ìwọ náà sọ̀rọ̀ head of service ìwọ náà sọ̀rọ̀ àwọn permanent secretary kọ̀ọ̀kan ọ̀yà permanent secretary work ngbọ̀lẹ̀ ti bá ṣe work dé health ngbọ̀lẹ̀ ṣe mọ̀ bá sọ gbogbo àtótónu yẹn tán á wo documentary ìtàbánlẹ̀ gbàtàdé ibi tí Démọ́lá sí dé documentary yẹn gbàtà àwọn yẹn bá tún wò tán wọ́n wà ní ẹ̀yìn aráàlú àwọn abẹ́ gómìnà ó tún sọ wọ́n pàkàtà general wọ́n kò gbọ́n pé èlò lówó tá a ti gbà lálòkéṣàn lóṣù kọ̀ọ̀kan bó la ṣe náà àwọn project wo la ṣe bó la ṣe ṣe wọ́n gbogbo yẹn ni so àfẹ́ kó jẹ́ ìta sọ di ìpàdé ìmọ̀lẹ́ òṣèlú tó yẹ pé a kàn kó àwọn èèyàn jọ PDP àfẹ́ kó jẹ́ pé táwọn èèyàn ó wà tó yẹ pé ẹni pé gómìnà ṣe ẹran kan bàtán pé àwọn bàbá wa lọ́balọ́ba
tí nípínlẹ̀ tán sọ̀rọ̀ táwọn bá nípa owó ẹni pé kò ṣẹlẹ̀ rí ni ìjọ náà gbogbo ọba aláyé tó wà ń bẹ̀ ni wọ́n yà lókè eléyìí ò ṣẹlẹ̀ rí bàbá wa ò ní láti jọ́ táwọn ti gbọ́njú páwọn ò rí gómìnà tó ṣe báyìí rí irú pàdé ìmọ̀lẹ́ bẹ́yẹn àfẹ́ kó jẹ́ pàdé ìmọ̀lẹ́ òṣèlú lásán táwọn wà dánu fúnra wọn tẹ́pẹ́ àwọn èèyàn gbà tán bá dé àwọn dọ́kúmẹ̀ntì wọn ò rí eléyìí àwọn èèyàn ò rí pé eléyìí ò ṣòṣèlú eléyìí ìjọba ṣiṣẹ́ ni àláìpẹ́ láì jẹ́ náà máa ṣe gómìnà wa ń sáfárà ní ṣùgbọ́n a tún ti ṣe ẹ̀ka o ojoojúmọ́ almost every week ni gómìnà ṣe ló ń rí àwọn aráàlú ẹbí wípé bò ní gómìnà tiwa ṣe gómìnà tó yẹ pé ká gbọ́ sínú government house tó yẹ pé àti ṣe rí gan-an gómìnà eléyìí ó ń lọ gbogbo òde oríṣiríṣi ó sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ in the last 1 week in fact kódà níjẹta wà níjẹ̀bú-jẹ̀ṣà ẹ pé kí èèyàn súnmọ́ aráàlú òun ṣe pé ẹ̀kan dúró lórí tẹ́lì ẹ̀sọ́ káwọn aráàlú sọ gómìnà wa rèé ẹ bá bàbá ìta lọ níjẹ̀bú-jẹ̀ṣà yẹn àwọn èèyàn dúró pé ẹ wo kí ni omi bí yìí ẹni wọn bá wa ṣe o ẹni gómìnà ní kò sí wàhálà a máa ṣe so gómìnà súnmọ́ aráàlú torí èèyàn tí ìlú fẹ́ ni ìlú fẹ́mi lóye ni orúkọ tí wọ́n ń pe bàbá. Yes, gómìnà náà tún sọ nínú àtẹ̀jáde tí wọ́n gbé jáde nítorí pé ó ń kan àwọn aráàlú lára jù ní ọ̀rọ̀ ileeṣẹ àwọn tó sì pa lára jù làwọn òṣìṣẹ́ ìjọba a rí kéèsì kan level 12 àbí gbàtà calculate iye tí ó máa ná lóṣù kódà kò ní sí nǹkan kan lẹ́nu so gómìnà wa ti pàṣẹ láti bí ọ̀sẹ̀ bíi 5 sẹ́yìn ó sì ti fẹ́ yanjú ọ̀rọ̀ àwọn buses bí wọ́n ṣe bá ṣe gbé buses síta tí ó tún ní pa àwọn oníkórópè lára tí ó ní pa àwọn róòdù lára tí ó ní pa àwọn national lára torí àwọn èèyàn wa ni wọ́n ṣùgbọ́n so gómìnà ti fẹ́ gbá àwọn bọ́ọ̀sì yẹn jáde tó fi jẹ́ pé yóò dín ìnáwó ìrìnsẹ̀ àwọn èèyàn kù ìyẹn lọ gómìnà tún ṣe nǹkan débi pé work time bí téèyàn bẹ́ẹ̀ bá wà lọ́fíìsì méjì ó wà lọ́sẹ̀ méjì ò ní wá sọ́dà owó tí wọ́n ná láti fi wá bí sẹ́yìn láì jẹ́ pé adẹ̀ ti iléeṣẹ́ ìjọba tó jẹ́ pé yes iṣẹ́ ìjọba ń lọ ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yẹn á fún wọn ní time ìwọ take off lẹ́nìkan iṣẹ́ yẹn náà ń lọ ìjọba àpapọ̀ wọ́n tó pa àwọn gómìnà sípàdé lórí pé kéde ká ṣe tí ó jẹ́ pé ọ̀rọ̀ palliative fáwọn aráàlú gómìnà tó lọ Àbújá ní last week gbogbo yẹn náà wọ́n ń ṣe so láìpẹ́ láì jìnnà àwọn aráàlú ó gbọ́ àbájáde gidi wọ́n mọ̀ pé gómìnà ọ̀rẹ́ aráàlú ni. ṣe ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń dùn gómìnà lọ́kàn ni ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mọ ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ àwàkùsà kò sí ní abẹ́ ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ló ní lórí is on the exclusive list so ó ní ìwọ̀n tí ìjọba ìpínlẹ̀ lè ṣe ṣùgbọ́n lẹ́yìn yẹn náà gómìnà wa tún ti wá gbá àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n ti yan olùbánidámọ̀ràn lórí ètò àwàkùsà Professor Jumoda Lukman Jumoda wọ́n ti sọ̀rọ̀ lórí rédíò lórí gbogbo tíjọba ti ń ṣe láìpẹ́ yìí tí a bá lẹ̀ tó burú ni àwọn láísẹ́ǹsì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ti fẹ́ gbà lọ́wọ́ àwọn kan ti fẹ́ tà gba gómìnà dé ó rí pé wọ́n ta owó tó yẹ ká san láti rí pé tí wọ́n pè ní revalidation gómìnà ṣe so lọ́wọ́lọ́wọ́ bá àwọn láísẹ́ǹsì wa tó wà ní Ebonyi tó wà ní Kogi tó wà káàkiri gbogbo ẹ̀ ìjọba ti rí pé ó ti wà lọ́wọ́ wa èkejì ni pé gọ́ọ̀mẹ̀ntì ìjọba tó wá set up task force tó jẹ́ bí mining JTF mining jot wọ́n go round láti rí pé gbogbo àwọn onímọ̀dàrú tí wọ́n wá kùsà lọ́nà àìtọ́ pé wọ́n mú wọ́n lè ṣiṣẹ́ wọn arrest lọ́sùgbọ́sẹ́ rí wípé láísẹ̀nsì yẹn kì í ṣe ìjọba àbílẹ̀ ló ń gbé síta ìjọba àpapọ̀ ni ìjọba àpapọ̀ gan wá ní ọ́fíìsì tó ń ṣe gbogbo fún gbogbo South West nìbàdàn tó pé tí àwọn bá dé ní tó bá lóun mú láísẹ̀nsì lọ́wọ́ orí ilẹ̀ wọn fò ó ní lítú tíjọba ìpínlẹ̀ lè ṣe so mo fẹ́ aṣọ yín pé ìjọba Adémọ́lá Adélékè ọ̀gá wa wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí Professor Jumoda àtàwọn tíìmù wọn lè lọ́sàn-án ló tẹ́ bá máa pè é sí pé àánú gbókan ni wọ́n wà
tó ń rí pé wọ́n dẹ̀ kó àwọn èèyàn káàkiri, àwọn JTF Joint Task Force, wọ́n arrest àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. So ṣùgbọ́n ìjọba àpapọ̀ la lè wojú wọn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yẹn ẹ wo ọ̀rọ̀ security ṣáà pé kò sí lọ́wọ́ ìjọba ìbílẹ̀, ọwọ́ ìjọba àpapọ̀ náà ni. So ṣùgbọ́n gómìnà wa ti ṣèpàdé pẹ̀lú iléeṣẹ́ tó wà l'Ábùjá tó wà ní charge ọ̀rọ̀ awakùsà. Láìpẹ́ láì jìnnà àbáyọrí dáadáa ó tún máa wà. Sẹ́rí mo fẹ́ sọ nǹkan fún yín sẹ́yìn pé ìjọba tá à ń rán láti bí oṣù méje wọ́n máa ń pè ní governor in council. Ìjọba èèyàn bíi mélòó náà ni, ṣùgbọ́n nísìnyí àwọn commissioner, àwọn adviser ti ń dé. So we now have state executive council. Pé there are many nǹkan pọ̀ tíjọba ò lè ṣe tẹ́lẹ̀ torí kò sí council yẹn in place. Tíjọba bá ṣe kò bófin mu. So mo fẹ́ fi dá yín lójú pé gbogbo issue yẹn ilé ìtẹ̀sọ́ nísìnyí tíjọba bá tí council commissioner bá dé tí council bá ti dé gbogbo ẹ̀ náà tá à ń sọ yìí bá tó bá fi dọ̀sẹ̀ tó ń bọ̀ state executive council máa dé. Wọ́n take up gbogbo àwọn issue yẹn tó tẹ̀ ju eléyìí gan lọ torí àwọn nǹkan pọ̀ ńlẹ̀ tó yẹ kí ìjọba ti ṣe tí wọ́n lè ṣe. Ẹ wọ̀rọ̀ white paper tí fáwọn committees ta set up, state exco council máa jókòó lórí ẹ̀, wọ́n á approve ẹ̀, wọ́n á gbé sẹ́tẹ̀. So ìjọba tó ń tẹ̀lé ìlànà òfin ìjọba ọ̀gá wa tó dá nǹkan dúró díẹ̀ ni. Sẹ́rí níta bá ń lẹ̀ ó tẹ̀ tí wá bẹ́tà ju bá a ṣe pa. Nígbà tá a dé mo bí ìtẹ̀ mọ́ ti gbogbo ẹ̀ mo ti wò ó. Lè rí kí wọ́n dá mọ́tò yìí dúró. Tí sanwó bí tẹ́ fẹ́ kọjá yìí o gbogbo yẹn ti lọ nísìn. Mo lè rí pé bó ṣe ṣẹlẹ̀ ládùúgbò tiwa yẹn bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ káàkiri. Gómìnà ti yan àwọn agbaninímọ̀ràn lórí ètò ààbò. Ọ̀gá wa Olúdáre ó ti ṣiṣẹ́ ọlọ́pàá tán fẹ̀yìntì. Ọmọdélé many people tán gba ìjọba nímọ̀ràn. Ìjọba ti gbé àwọn ìgbésẹ̀ oríṣiríṣi ní ọ̀sọ̀ almost 2 weeks ní gómìnà ń ṣèpàdé pẹ̀lú àwọn ọ̀gá àgbà àwọn ológun sójà ni o police ni o SDSS ni o wọ́n dẹ̀ ń ṣe what we call intelligence sharing. Kò sáfọwọ́sowọ́pọ̀ dáadáa tẹ́lẹ̀ ó ti wà ń sìn. Pé tẹ bá fẹ́ kílù tòrò ẹ gbọ́dọ̀ mọ tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. Sì lè mọ tó ń ṣẹlẹ̀ táwọn agbófinró yìí ò bá fọwọ́sowọ́pọ̀. Gómìnà lọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ wọn ti ń fọwọ́sowọ́pọ̀ police ni o DSS ni o òròrè náà ń ṣèpàdé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ bí kan wọ́n á ti mọ̀ àwọn èèyàn ó ti mọ̀ wọ́n á dẹ̀ bá wọ́n á ti gbégbèsẹ̀ tó yẹ kán gbé. Ẹ̀rí pọ̀rọ̀ kidnapping ti lọlẹ̀ gbọ́n except kan tó ṣẹlẹ̀ tí wọ́n sọ ìyẹn gan dẹ̀ rèé gómìnà náà tó ti sọ fáwọn èèyàn wa pé kán mọ bí wọ́n sì máa rìn kán máa kókó tán máa rìn ojú lálákànṣe sọ rẹ̀ àti mú ètò ààbò wá sílùú kì í ṣiṣẹ́ ìjọba nìkan iṣẹ́ agbófinró iṣẹ́ àwọn àtàwọn àmújọba iṣẹ́ àwọn aráàlú wọn kálukú náà mọ àkókò tó ń rìn ìgbà tán ń rìn tán bá dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ kán mọ tètè sọ fún ìjọba. Ìgbọ̀nà mi fáwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé kán túbọ̀ mọ dúró ti ìjọba Adémọ́lá Adélékè torí ìjọba tó fẹ́ràn wọn ni. Tẹ́ bá gbé nǹkan déwájú ọ̀gá wa Adélékè tó bá ti jẹ́ pé tí ó pàlú láàrin nísìnyí ó yàrá mọ́ yín lọ́wọ́. Bó bá dẹ̀ rẹ́ nìkan tó fẹ́ jíwó ní kọ́nà yóò ti pariwo pé rárá o ẹ má bà tòun jẹ́. So ìjọba tó nífẹ̀ẹ́ ìlú tó ṣẹ̀ fà náà ni pé fámìlì tán ti wá Ọlọ́run ti ṣàánú wọn orúkọ rere ni wọ́n ń wá. Gómìnà wa ò dẹ̀ fẹ́ kí ẹnìkan bà orúkọ tó dáa tí fámìlì àwọn ti ní jẹ́. So mo fẹ́ bẹ̀ àwọn aráàlú pé gómìnà wa ó nífẹ̀ẹ́ wọn òun tí ṣùgbọ́n kán tó wá rántí pé òbítíbitì gbèsè tí gómìnà bá ń lẹ̀ ó ń ṣe ìkápákò fún gbogbo even gbogbo tẹ́ bá lẹ fẹ́ kọ́lé Adébísí sọ pé èyí tó bá wà ńlẹ̀ náà lẹ́ wò gbèsè yẹn wọ́n ti yọ owó wa látòkè allocation tó wá láti federal ìgbà tán bá yọ gbogbo gbèsè kò sí nǹkan kan lẹ̀ mọ́. Àwọn iṣẹ́ kéékèèké tá à ń ṣe yìí à ń rí sí nítorí pé ìjọba eléyìí kò sí ìjọba tó fẹ́ jalè ìjọba tó fẹ́ sọ pé
táràlú fẹ́ rí táràlú. So mo fẹ́ bẹ̀ wọ́n ni pé àtìlẹ́yìn wọn fún ìjọba ọ̀gá wa Adémọ́lá Adélékè kan tó jẹ́ kó jinlẹ̀ sí kan sì mọ́ bojú wẹ̀yìn láti pè wá tí èròǹgbà pé ìjọba yìí ẹ sì ṣe báyìí tá a bá ṣe tí ò dáa náà tí wọ́n bá rí kan pè wá sákìyèsí. So gómìnà ní kí n dúpẹ́ pé wọ́n ṣe wọ́n kó àdó tí ó pé látìgbà tóun ti lórí àga òun ò gbàgbé ìlérí tóun ṣe fún wọn. Ìlérí náà sì ni pé òun ò ní lo ọ̀pá ìjọba yìí láti ṣe tí ó pààyàn lára tí ó tẹ́lù lọ́rùn tí ó sì ràn lọ́wọ́ lòun máa fi ṣe.